Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabihi wa wala akudede wòyí. Mo fẹ́ tún sọ nípa ọ̀rọ̀ àwọn RMKQ yìí. In tó ní ṣe pẹ̀lú bàbá Mudiru Markaz àtàwọn tó ń bẹ lára wọn díẹ̀díẹ̀. Ẹ dákọ́ gbọ́ nǹkan tí bàbá alágbára omi tí wọ́n sọ. Ẹ dákọ́ gbọ́ náà. Ẹ ṣeun. Ẹ rí pé lẹ́nu bá wí. Àdúgbò ẹ̀yà rẹ̀ mú kéfèé ní wọ́n kéde kan ní wọ́n mú. Ó lálàyé nù. Lálàyé ṣé tí wọ́n mú wá àbí tí wọ́n ń bèrè ṣe tó wà àbí òsì. Òsì ẹ kọ̀kọ́ wò yìí o. Ẹ wá wò pé ǹjẹ́ tí wọ́n mú wá yìí sẹ́yìn náà ní mọ̀ ń pa ẹ̀ tẹ́ ní mọ̀ díẹ̀ ń pa ẹ̀. Tẹ́ lọ́jà ń pa ẹ̀. Ọ̀dà báwọn ṣé gbogbo ohun tí àwọn èèyàn bá ti mú wá tó fojú hàn ní kétékè báyìí ọ̀tàkùtọ̀ Ọlọ́run tà nábì rẹ̀ tó fojú hàn sí wa wípé ní tí èṣe ìsìláàmù ní pèpè sí tó bá wá fara mọ́ wípé ní òun èṣe ìsìláàmù kódà ní pírọ́lẹ̀mù pẹ̀lú rẹ̀ akẹ́mọ̀ pàlúmọ̀ níbi kẹ́ sọ́ra ń bẹ̀ ni àmọ́ kó wá mọ̀ pé rẹ̀ ní ìsìláàmù fún wa àwọn ọmọ nígbà ní ẹsẹ̀ ìwádìí rẹ̀ bóyá mọ̀ kan ni bóyá nìkan láìdí abẹ́nìkan láìdí àǹpa rẹ̀ nípa kí ni kò sáìdí àkankan bì kankan kí lọ́lọ́run wí rè kí ni tí nǹkan náà gbé wá rè ẹgbẹ́ sí òṣùwọ̀n kí lọ́lọ́run wí kí lànàbì rẹ̀ wí kí ni ìpanupọ̀ àlùmọ̀ nẹ́bì ìjọlọ àbí ọ̀lọ́ kọlọ ká dànù ló kù kí mo fẹ́ sọ pẹ̀lú bàbá yìí àti bàbá Mudiru Markaz ni pé irú àwọn eléyìí náà ẹ wò báyìí nísìnyí tí ẹ bá ti pé àwùjọ àlùmọ̀ nẹ́bì ìdìbò ṣe dà ẹ dákun ẹ sọ fún wa kí ni àmì kí làpẹrẹ kí ni ìdásí táwọn eléyìí dá sẹ́sìn Ọlọ́run lẹ́yìn pé kọ́ àwọn nǹkan táwọn náà wá fònà gàwọ́ ayé jọ àwọn táwọn náà wá pé ní káyọ̀ báláǹsì fáwọn táwọn náà wá pé sogúndogójì káàkiri torí gbogbo ẹni tó bá ti rí pé oògùn tajà oògùn ẹ̀yọ́nú oògùn àwúre sogúndogójì ni wọ́n ń wá oníjìbìtì lọ́pọ̀lọpọ̀ wọn pẹ̀lú tí bá ti wárùn nǹkan bẹ́ẹ̀ káàkiri so irú nǹkan táwọn eléyìí lè dá sí lára àlùmọ̀ nẹ́bìrì kò dẹ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ nǹkan tí Islam pípẹ́ sí àmọ́ àwùjọ ti dàpọ̀ ọ̀rọ̀ sí ó délé kí àwọn báyìí náà máa sọ̀rọ̀ kí náà fẹ́ sọ kí náà fi sọ ẹgbẹ́ mọ́ ti ń sọ báyìí náà nìsín tó bá wá dá àárín kan irú àwọn báyìí náà àtàwọn míì wọ́n wá ń sáṣẹ́ bẹ́ẹ̀ Mudiru Markaz wọ́n fi wọ́n ṣe shield against ìtàn fẹ́ gbé jáde ìtàn báyé sọ ìtàn fẹ́ tà láwùjọ ìtì ń bẹ lọ́wọ́ wọn kò bá tọ́lọ́run wí kò bá tà níbi rẹ̀ wí lọ àmọ́ wọ́n ti rí i pé ní gbogbo tó bá ń ṣe sáti mọ́ta kò Mudiru Markaz àmọ́ ń gbà tó fẹ́ kún wọn débi tí ó ti fẹ́ yíwọ́ bákan bákan tó dẹ̀ fojú hàn yí pé ní táwọn náà gbé lọ́wọ́ irú báyìí náà ni mo sọ ìsìn máa tẹnu mọ́ àléyìn ò ní jẹ́ kọ́ǹkì súfì èèyàn ní jẹ́ aláṣírí kọ́ takun RMKQ gbé wa àfi tí ọ̀bá yà mọ̀ wọ́n délédé olóko kódà ń yà mí lẹ́nu pé ní àwọn kan náà ń jáde wọ́n pẹ́ra ní ìkìlàsí àwọn náà ń takò ẹgbẹ́ alálìjẹ̀nú mọ̀lẹ́ yín náà fa léyìí tí ọ̀pá mọ́ àmúgbàtọ́rọ̀ ètí ìdébẹ̀ à ń bọ̀ abẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó kárí kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn o alálìjẹ̀nú lọ́pọ̀lọpọ̀ yín àwọn eléyìí kàn gbé jáde sáyé ni ẹ wá wo nǹkan lásìkò tá a wà yìí bàbá eléyìí náà wá ń sọ̀rọ̀ Mudiru Markaz sọ̀rọ̀ ń pa kíní kan bàbá yìí náà sọ nǹkan míì àmọ́ ń gbà tó ṣe wípé ní lọ́jọ́ tí Mudiru sọ tí wọ́n fẹ́ àwọn náà bọ́ sí ìdí wọn ṣe kíni o Mudiru Markaz níjọ́ táwọn èèyàn ń takò Mudiru lórí àwọn kan tí ò fẹsẹ̀ múlẹ̀ àwọn náà kí Mudiru Markaz nígbà tó débi tó lè yíwọ́ tó lè dà wọ́n lágbo náà bí tán gbé lọ́wọ́ nú àwọn aṣọ́gun àṣe àwọn kíní ẹbọ tán gbé lọ́wọ́ ẹ̀rẹ̀ kí wọ́n jáde tán bọ́pọ̀lọpọ̀ náà ṣe máa jáde tán náà nù níjọ́ tó bá ti kan bí tí wọn ò bá fara mọ́ ẹ wúrọ̀ àwọn tán jẹ́ ọmọ Markaz náà tán ń bẹ nú àwọn RMKQ yìí ọjọ́ tí Mudiru ti mẹ́nu débì yìí ń bẹ nú wọn tí ń takò tó ní súnà sọ ń bẹ nú wọn tó ń gbé Mudiru lórí àwọn tí ò fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n sọ ẹ dá fẹ́ yún lẹ́bẹ̀ ẹ dá mú mi wá náwọn fídíò hàtì tó wà ń bè ẹ wá gbólé yìí náà ẹ rí i pé spokesman àwọn ará bíyẹn rí sọ̀rọ̀. nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ wọn kì í ṣe sí wọn mọ́ kí ni ìdí bàbá yìí rò tí wọ́n fi gbé àpò mi ní ìlọ́wọ́. Òkèlọ́lá
wọ́n gbé máa nìyẹn wọ́n gba ìgbà táwọn balẹ̀ gbogbo máa wá kó wa ní iṣẹ́ ọwọ́ má yẹ kó wa fún ṣe ìṣọṣẹ má yẹ kó wa fún ṣe pẹ̀fíù gbogbo àwọn ṣe tíì gbogbo àwọn ṣe custard gbogbo àwọn ṣe fish pond bẹ́ẹ̀ ni ṣe lọ́la sọ́mọ̀ má yẹ kó wa ní gbogbo àwọn kíni tí wọ́n ti mọ̀ nínú ṣe nínú gbígbé àwọn ọmọ ìbá kí ó tó kí lọ fẹ́. ṣé ẹ̀gbọ́n tún sọ wà nínú mẹ́ríkà sí báwọn wọ́n pe ẹnìkan wá ó kọ́ àwọn ní àwọn iṣẹ́ ọwọ́ jáde àdúgbò àwọn ẹ̀mí fẹ́ kó kúlẹ̀ tán sọ́tún nígbà táwọn mọ táwọn ń ṣe. ẹ gbọ́ ọ̀dà àbáwọn ó ní Mudiru Markaz nígbà táwọn wà nílé kí wọ́n ṣàwọn nǹkan kan ó di nǹkan méjì ẹ̀dá kí Mudiru Markaz lè lórí. alákọ̀ọ́kọ́ ni pé ní wọ́n tiẹ̀ jáde wọ́n ń takò àwọn ará bíi ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé before then insight kan ni wọ́n lò wípé ní ọmọ ilé kéwú ń pọ̀ sí i gbogbo wọn náà kọ́ ni wọ́n dá lé kéwú lẹ̀ tí wọ́n mọ̀ kọ́ mọ́ ní kéwú tó bá rí bẹ́ẹ̀ ká máa produce nuisance mọ́ tá à ń pè ní mẹ́sìn lára wọ́n dẹ̀ mọ̀ ń sọ láì mọ iye ìgbà pé ìwọ lọ máa jálàbí tó ń dè káàkiri àwọn ọ̀kan yẹn jálàbí Markaz ó túmọ̀ sí pé ní mọ́dọ̀ ń jálàbí tó bá jáde nílé kéwú mọ́dẹ̀ tó mọ̀ wà kankan káàkiri sì mọ̀ wípé ní tá a bá kéwú kò ní a mọ̀ ní sí ọwọ́ ọlọ́run bá wa ṣe dáadáa rẹ̀ fún wọn ọlọ́run bá mú wọn lójú báyìí lọ lórí gúnbẹ̀ wọn ṣe dáadáa ń bẹ̀ nígbà táwọn eléyìí wá jáde ǹjẹ́ wọ́n gùn lórí rẹ̀ rárá ibẹ̀ láti wá mú nǹkan méjì nǹkan alákọ̀ọ́kọ́ ni pé ní gbogbo àwa náà tá à ń dálé kí wúlẹ̀ kọ́dà láti orí ìwé mi yìí náà ẹ̀dákẹ́dá lákèésí nǹkan méjì yìí nǹkan alákọ̀ọ́kọ́ ni pé bá a ṣe ń kọ́ ọmọ ń kéwú òbí ọmọ tó bá gbà bẹ́ẹ̀ tó bá yọ̀ǹda ká jẹ́ kí iṣẹ́ ọwọ́ pẹ̀lú ká pè wọ́n ìpìtọ̀ àwọn ọmọ tán wálé kéwú yìí náà o èyí tí ó bá lọ léèwé nú wọn ẹ jẹ́ wọn ní iṣẹ́ ọwọ́ o awé sí ìtakò náà bí mo ṣe kéré mọ̀ nínú àwọn ọmọ kéwú mi ò ṣe yìí tó pé bàbá rẹ̀ ń ṣiṣẹ́ ọwọ́ kan àmọ́ ní kọ́ lọ iṣẹ́ ọwọ́ kan níwájú kọ́ mọ́ lọ ọ̀rẹ́ ìyá fìbí lọ́lọ́mọdé àrí ẹ̀ ṣiṣẹ́ ọwọ́ o ẹni iṣẹ́ tún kàwé kún gẹ́ pẹ̀lú so káwa náà lákìyèsí nì kọ́mọ̀ ṣe wípé ní a kàn máa pòdúsì ẹni tó jó nímọ̀ kéwú nìkan alhamdulillah àní rírú bẹ́ẹ̀ láwùjọ ní sunna ikọ̀ lọlé kéwú nìkan kò ní nǹkan míì tí ń ṣe ọwọ́ parí náà kọ̀ wá dálé kéwú lẹ̀ kọ̀ọ̀kan mọ ní kùránì kọ̀ọ̀kan mọ ní hadith Ànábì jálàbí ni wọ́n ṣe káàkiri ọlọ́mọdé kí àwùjọ sunna kó tún di irú bẹ́ẹ̀ so àwùjọ lé kéwú tó kù náà nìkan ti lákìyèsí ọ̀pọ̀lọpọ̀ ọmọ rí pé táwọn bá parí lé kéwú tán iṣẹ́ àfa ń bẹ kí ni iṣẹ́ àfa tán ṣe jálàbí káàkiri pẹ́ẹ́dẹ̀ ni kò sọ̀rọ̀ fún. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ní al-aqidatu sahiha àdìọ́kàn tó dáa àdìọ́kàn àkídà Islam tawhid káfi kọ́ ọmọ ó ṣe pàtàkì bóyá ó ṣeé ṣe kó ṣe wípé ní káláwọn eléyìí náà bá ní àkídà tó bá yanjú inú ìtọ́jọmọ́ Christianity tó súnmọ́ ẹ̀sìn àwọn ẹlẹ́bọ tán kó sí wọn lè mọ́ kó sínú rẹ̀ wọ́n ti la ọ̀nà lẹ̀ fún wọn tí wọ́n gbọ́dọ̀ tọ̀ pẹ̀lú mọ̀tán gbé lọ́wọ́ wọ́n fún wọn ní iṣẹ́ ọwọ́ kún wọ́n kọ́ wọn kún àwọn eléyìí ẹ̀dì láti practice irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ẹ̀dì láti lò ó ìtàn mọ̀ tọ́pọ̀lọpọ̀ ń ṣe tipẹ́tipẹ́ tọ́pọ̀lọpọ̀ náà ń gbé wá kọ́dà àrí gbọ́ pé àwọn ilé kéwù kan bẹ tó pé ní àwọn ọmọ tán ń gbèrú wá kí n bẹ̀rẹ̀ mímọ ní ọpọ́n ayèpẹ̀ lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ ọ̀gbọ́sẹ́ wọ́n ṣe kí ni wọ́n ní ọpọ́n ayèpẹ̀ lábẹ́ bẹ́ẹ̀dì wọn nílé kéwù ẹlòmíà sí nílò fi gbójọ ayé sáà nílé kéwù ọ̀gbọ́ kan dọ́ọ̀nù tí ń ṣiṣẹ́ adámùjẹ tó nígbà náà pé ẹnìkan ó dákọ ìní dákọ ni onígbà ní yóò kàn sí kúlẹ́kúlẹ́ ó wà lábẹ́ stẹ́ẹ̀bù tí ń ṣaṣẹ́ iṣẹ́ wo ní ń sà tẹ̀sùbá kí ní ń sà ó kalẹ̀ nínú ẹ̀kọ́ náà pè ní. so àwọn ilé kan promote ẹ̀ ju báwọn yóò ṣe gbé e lọ́wọ́ lọ ni kò sí yàtọ̀ láàrin wọn tó bá rí bẹ́ẹ̀ lákìyèsí àwọn ọmọ ilé kéwú kódà ọmọ ilé ìwé náà nuisance ti pọ̀ jù láwùjọ wa nígbà tí ò ṣiṣẹ́ ọwọ́ ọ̀lẹ ti pọ̀ jù àìfẹ́ ṣiṣẹ́ ń bẹ àrùn tó ṣe Yorùbá jù láyé náà nù ni sógúndogójì àtàìfẹ́ ṣiṣẹ́ iṣẹ́ kékeré owó púpọ̀ wọ́n mọ̀ sá ni wọ́n nífẹ̀ẹ́ ṣiṣẹ́ irin kan mọ jẹ̀jẹ̀ ìlírí wọ́n mọ̀ rí gẹ́gẹ́ bí ìsọ̀tì bẹ́ẹ̀ dẹ̀ ni hazo oníkálukú ìpín oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọjọ́ Yorùbá ti ga ju ká lè ṣiṣẹ́ lọ kọ̀dẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ àwùjọ tó bá ti rí bẹ́ẹ̀ á mọ̀ lélẹ̀kulẹ̀ á mọ̀ wá wàkú wà káàkiri ẹni tí ò wá lé kéwú tó náà lélẹ̀kulẹ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ẹni tó náà wá lọ lé kéwú náà tó náà wá jáde tí wọ́n ṣe dára ìbí tí ṣe fọwọ́ náà tí ń lu jìbìtì wọ́n á pọ̀ bẹ́ẹ̀ yóò làwọn ilé náà ṣe kí n lànà tó lọ́gbọ́n lọ pàṣẹ lọ́nà ibòmíì tán gbé lọ́wọ́ yìí ẹ bá ní béèrè pé ní ṣé gbogbo wọn ni bùkátà wọn bí a ti ń bọ̀ wá ojúre ìran rèé
sórí ọ̀tọ̀ bá padà wá lẹ́yìn ìgbà tó bá lẹ́yìn ọ̀rẹ́ yìí tó bá nígbà náà pé wọ́n ṣe 419 rẹ̀ ń bẹ̀ àbí wọ́n gbọ́ ọ lójú ojú ọmọ tí ọ o àti sọ̀rọ̀ náà yóò rí bákan bákan lára àwọn náà ọ wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ń bì ó nígbà náà pé Muideen Barkashop mọ táwọn ṣe ń criticize àwọn ẹ wá wọn tán ṣe ẹ wò ó àti àbálágbára omi táwọn náà nígbà náà pé èyí ó béèrè pé kí ni wọ́n ń ṣe ni ìtàn ṣe rèé o nínú tí wọ́n ń ṣe rèé ẹ wá gbọ́ dáadáa ọ̀yá bismillah. ẹ gbọ́ mùsùlùmí mùsùlùmí subhanallah ẹ wọ kan ṣe gbọ́ àwọn tó lọ lé kéwúrẹ́ o tàn parí fánáwì tí mùdírù tó gbìyànjú wọ́n ní pé ẹ tún fi sí ọwọ́ kún fún wọn kán bá dirú báyìí náà ni torí àtijọ́ àti mú káì ọlágbára gan tó ń wíkú wí ní tán ṣe rèé o ọlọ́run ṣeun tí Muideen Barkashop tó mọ orí eléyìí mọ nǹkan tí wọ́n mọ̀ ẹ fẹ́ bà nǹkan jẹ́ pátápátá ni títí dáadáa lẹ́yìn mọ̀ yìí ṣé ní dáadáa làwọn eléyìí wà yìí ẹgbọ́ ẹgbẹ́ Kristi wíkú yìí báwọn Christian ṣe mo ṣe gẹ́lẹ́ wọn á fẹ́ fi ọ̀rọ̀ kan kún mo kàn fẹ́ kó tẹ̀síwájú nǹkan tó ń ṣe òun ni ẹ̀rọ ní pàṣẹ fúnra wọn. ẹgbọ́rọ̀ subhanallah ẹgbọ́ Ọ̀yẹ́lé Ògo àwa nígbà náà pé dúdúdú àwa nígbà náà pé kírísítẹ́nì ń bẹ̀rù àwọn ọ̀jà wọn yàn wọ́n wá ní sí ń bẹ́ ẹgbọ́ táwọn eléyìí náà sọ yìí bóun kírísítẹ́nì ó ṣe jà wọ́n yàn báyìí lọ́wọ́ bí yìí mo wá fẹ́ fi kún wípé ní irú tán ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀ nígbà kan ó ti ṣẹlẹ̀ rí kódà ọmọ ìkànnú àwọn àfáà táwọn náà nílé kéwú ń bẹnu gúrùpù yẹn báwọn náà ṣe bẹ̀rẹ̀ náà nù ní àrínú wọn tóun náà kọ tírà tó kọ lárúbáwá ìgbédè lárúbáwá tí ọba ti sí ń ta fẹ́ torí ẹ̀kọ́ ń bẹ̀ ìbádà ọlọ́run lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọ àfáà tá a wí báyìí nísìnyí àgbàlagbà pásítọ̀ ni pásítọ̀ kan tó lóko ní Nàìjíríà ń lo Èkó yìí ní tẹ̀lé káàkiri báyìí bàbá rẹ̀ tó jẹ́ olùdásílẹ̀ ilé kéwú sunkún fáá títí ó padà kọ́ ọlọ́mọ ni báwọn náà ṣe bẹ̀rẹ̀ náà ní tán padà wọnú kìrìsẹ́ńtì pátápátá ọ̀pọ̀lọpọ̀ wọn pásítọ̀ ni wọ́n olórí wọn kú ń dọ̀wọ́ ní subhanallah ó lójú èyí tí kò jẹ́ kìrìsẹ́ńtì èyí tí ò jẹ́ ń bẹ̀ dè níyì bayna yataraddad bayna al-kufri wal iman ń lọ ń bọ̀ ni láàrin ìjẹ́ kèfèrí àti ìjẹ́ mùmínì òdodo làwọn ilé iná ara wọlé ẹgbọ́n tán kọ ọwá nígbà náà pé yàn ọmọ táwọn ṣe ń bẹ bí yẹn bá ti mọ orú nǹkan bẹ́ẹ̀ tó náà bá ti gbàgbọ́ àánú ni o ẹgbọ́n tán kọ Ẹ̀yẹ́lé Ògo Àdàbà Ògo tuntun gbọ́ lẹ́nu àwọn mùsùlùmí tọ́lọ lé kéwú ẹgbọ́ ọwá nígbà náà kírísẹ́nì wa wọ́n wá níwá ẹgbọ́rọ̀ ọwá nígbà náà kọ́lá kírísẹ́nì ń bẹnú àwọn bá àwọn jiyàn mùsùlùmí náà wàhálà àwọn pọ̀ Ọlọ́run sọ ìpé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum àti kìrìsẹ́nì àti jíù wọ́n ní yọ́nú sí ọ wọ́n ní gbàtẹ̀ wọ́n ní bọ́ ṣe wọ́n ní jẹ́ wọléwọ̀de rẹ̀ wọ́n ní faramọ́ títí téè tẹ̀lé lánàá wọn Kùránì ló sọ bẹ́ẹ̀ o Kùránì lọ́lọ́run ti sọ orú nǹkan tá a wí yìí ọ̀yà wa wò wò kẹ́nìkan wa máa ṣe orú nǹkan báyìí ọwọ́ nígbà ní kìrìsẹ́nì bẹnu àwọn ó túmọ̀ sí pé kí ni ó ti wọnú ìlànà wọn pátápátá ni ṣé kẹ̀ wá ti wọ̀ báyìí náà ní sìn wọn náà mọ̀ gbọ́ ṣé kẹ̀ ti wọ̀ ìsìláàmù dáńbé lóyìn ẹgbọ́ subhanallah subhanallah ẹgbọ́rọ̀ ẹwù nǹkan ìmọ̀nánú ìmọ̀tán láwọn wá kínú ìmọ̀tán láwọn nínú ìwádìí tán láwọn ṣe náà nù ní tẹ́ ẹ bá gbọ́rọ̀ olórí wọn náà pé ọmọ ọ̀rọ̀ sọ kò sí làákàyè inú nǹkan tí ń sọ kò sí mọ̀ ń bẹ́ẹ̀ àwọn ọmọ lẹ́yìn náà ń kọ́ wọn àdọ́gbọ́n fẹ́ máa pàṣẹ ara wọn yudhinun tẹ́lẹ̀ ìbáṣọ tó wá fẹ́ yíwọ́ ọ̀gẹ́ kí ní ti fẹ́ yíwọ́ wọn àdọ́gbọ́n jáde wọn tàbí correct ọ̀rọ̀ nínú correction wọn òun náà tẹ́ bá padà gbọ́ ẹ̀rí kan padà ń jí sọ́fìn nǹkan tẹ́lẹ̀ sọ náà ni
bó ṣe wá rí nu tán pè ní ànànú bá nù ṣe rí nu nǹkan pè ní ìṣìnà bó ṣe rí nu ni ọlọ́run mọ́ ṣe wá ní ẹni àánú mọ́ sọ wá nù o lẹ́yìn ìmọ̀nà mùsùlùmí òdodo àti wọn náà tí wọn náà ń gbọ́rù nǹkan báyìí ọlọ́run fún ọ láǹfààní kọ́ ọmọ gbọ́ kọ́ ọmọ rí nítorí àìbàdéwájú ọlọ́run tọ́wà nígbà náà pé ọ̀rẹ́ rí ààbò rí kíní kan ni ọlọ́mọjọ jáwéjọ búfèmí àti ẹ̀ o kọ́lọ́n kó ṣàánú wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.